A kú dédé àsìkò yìí ẹ̀yin ìyá àti bàbá mi nílé lóko lájò lẹ́yìn odi ní gbogbo ibikíbi tí Ọlọ́run Elédùmarè tó bá ti ń fún yín láǹfààní láti máa gbọ́ èmi ọmọ yín Williams Olúwatósìn ọmọ Ògúnbíyì aka mass burial for the bad leaders aka alógún màṣekà aka mass gloria for the good leaders. Odùduwà gbé wá kò ní gbé ọ̀dàlẹ̀ àti àwọn ọmọ àlè ilẹ̀ Yorùbá. Mo kí gbogbo wa kú ọlá Jímọ̀ ìní. Mo dẹ̀ tún fàsìkò yìí mo fi kí bàbá wa Commander Dr. Chief Peacemaker Ọmọjọmọlọ General Actor Grand Commander Chief Dr. Adeniyi Adeyemo Igboho Òòṣà. Mo tún fàsìkò yìí kí bàbá dáadáa bàbá wa Emeritus Professor bàbá wa Professor Adébánjí Akíntóyè Stephen. Mo tún fi àlùbáríkà ọjọ́ èní yìí tó jẹ́ Jímọ̀ tí gbogbo àwọn mùsùlùmí gbà kó jọjọ́ tó yàtọ̀ sí gbogbo ọjọ́. Mo fi tọrọ fún wọn wípé lágbára Ọlọ́run tá bá gba òmìnira ìlú yìí àní fi wọ́n ṣàwátì àní fèmí náà ṣàwátì. Ẹ̀yin ìyá àti bàbá mi tó wá jẹ́ pé kò wá sígbà tí Mass B bá drop fídíò ẹ máa wá wò ẹ máa bá comment ẹ máa bá pín. Lágbára Ọlọ́run àní fira wa ṣe àwátì àní wára wa tì. Ìfẹ́ tí a ní síra wa kò ní parẹ́ bí iṣó bógo ti jẹ́ tọ́lọ́run. Mo kí gbogbo yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí i. Once again fẹ́yìn tẹ̀ ẹ̀ṣẹ̀ ń wọlé orúkọ mi ni Williams Olúwatósìn aka mass burial for the bad leaders. Ṣé rí i pé tí àwa tá à ń ṣe Yorùbá nation tá bá ń woṣẹ́ à máa jẹun. A ti sọ fún gbogbo àgbáyé wípé nǹkan tí a fẹ́ kò kìí ṣe president. Ẹ̀yin náà ẹ wo gbogbo rògbòdìyàn tó ń lọ nílùú. Abẹ́ ti gbàgbé ẹ ti gbàgbé wípé bí Buhari náà ṣe bẹ̀rẹ̀ rèé ẹ gbọ́ iye tí Tinubu ń yá. Ṣọ̀rọ̀ owó yíyá ló kàn. Insecurity wà ń bẹ̀ ẹ̀ tákù ẹ̀ sọ pé ń create palliative fáwọn wo ṣáwọn tó bá ti lọ padà nù. Ẹni ẹ create palliative fáwọn èèyàn kọ́kọ́ fertilizer lọ fún wọn ṣáwọn òkú lẹ fẹ́ kó lọ fún mi àbí àwọn tí Fúlàní ti fokó ba abẹ́ wọn jẹ́ àbí àwọn tí Fúlàní ti sọ ìkorò sínú ìgbésí ayé wọn ṣáwọn lẹ fẹ́ kó palliative lọ fún àbáwọn wo lẹ fẹ́ fún ní 8,000 tẹ́lẹ̀ fẹ́ fún. Ẹ̀dúró náà ṣé ẹ̀yin tẹ́ ń ṣe olórí wa nílẹ̀ Yorùbá ẹ má bínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí o ṣé ẹ̀ ń ronú ṣá. Ìjẹ́ ẹ̀ ń finá jóra yín wò kẹ̀kẹ́ tó fi jó ọmọ ẹlòmíì. Mélòó nínú yín ni 8,000 ló tó ná lọ́jọ́ kan ká máa sọ pé fódìdí oṣù Fúlàní ń pààyàn lọ́tún ó ń pààyàn lósì just because you want to divert the attention of the people. You decided to come up with a fraudulent act. Fraudulent so-called palliative under my foot. Wọ́n ń jí àwọn èèyàn gbé káàkiri nínú ìlú. Ẹ káwọ́ gbéra káwọ́ náà ń fún àwọn èèyàn ní palliative. Káwọ́ wo lẹ̀ ń fún ní palliative? Ṣáwọn tí wọ́n ti wà nù kòtò àbí àwọn tí Fúlàní ti wọlé gbé tó jẹ́ pé wọ́n ti gbé èèyàn wọn lọ ṣáwọn lẹ fẹ́ fún ní palliative? Àbẹ́ni tí wọ́n ti jí gbé tó wà níbi tí wọ́n ti ń fojoojúmọ́ nà ṣóhun lẹ fẹ́ fún ní palliative? Ṣé ìyẹn ara bí ìṣẹ́ máa ń ronú ṣá? Did you think at all? Bàbá wa Bọ́lá Ahmed Tinubu mi ò bá yín jà bàbá lẹ jẹ́ fún gbogbo wa ṣùgbọ́n àwọn tí wọ́n yí yín ká wọn ò bá yín sòótọ́ ọ̀rọ̀. Torí tá bàbá yín sòótọ́ ọ̀rọ̀ kẹ́ mọ̀ pé 8,000 naira yẹn kò èmi tí mò ń sọ̀rọ̀ yìí 8,000 tó mi náà ń jọ̀kọ̀ mo fọlọ́run búra 8,000 naira my living on a daily basis ó ju 8,000 lọ. Ó tiẹ̀ tún wá tó àwa tí a kó àwọn èrò tó pọ̀ mọ́ra yìí
bàbá ó máa da kẹwàá wọ̀rọ̀ kan fi ṣàdá kẹ́ tètè pé àjọ kẹ́ tètè pé ìpàdé tó nítumọ̀ lórí bí wọ́n ṣe máa bẹ̀rẹ̀ sí ní eradicate àwọn tó ń wọlé tó ń jíyàn gbé yìí. It is high time tẹ́ gbọ́dọ̀ stop wọn. Tẹ́ bá ní dandan ẹ fẹ́ ṣe president Nàìjíríà then ẹ ṣe nǹkan táwọn èèyàn fẹ́ náà. Kò ṣe pé kẹ́ máa fojoojúmọ́ tàn wá, kẹ́ máa fojoojúmọ́ play politics. It is high time Yoruba leaders stop playing politics with people's life. Kí ló dé? Kí làwọn ọmọ Yorùbá ṣe? Kí la gbà? Kí la rà nígbà ẹ̀yìn? Kí la rà nígbà ẹ̀yìn olórí wa nílẹ̀ Yorùbá? Àbà tó bá tiẹ̀ wá jẹ́ pé ṣẹ̀yìn, ṣe báwọn tó ṣẹ̀yìn ló jẹ́ kẹ́ kọjú sí. Kẹ́ wá joyè ọ̀bẹ nìkan jà fọwọ́ rẹ gbogbo ara lé nímú. Ẹ wo báwo èèyàn ṣe ń kú on a daily basis. Ìkan ni wọ́n tún sọ yìí tí wọ́n ní àrá sán pa ka àwọn Fúlàní kan nílọrin. Ẹ wo ẹ̀yin èèyàn wa, it is high time ẹ jẹ́ ká máa gbé àwọn oògùn abẹnú gọ̀ǹgọ̀ jáde. Kí wọ́n tó bá níwò nílé tọ́lá fi bu èpè fáwọn tó jíyàn gbé. Ìwọ tó bá ní gbẹ̀tugbẹ̀tu nǹkan kíkan tó bá ní tó gbójúlé tó mọ̀ kó dájú, ẹ bẹ̀rẹ̀ sí ní gbé jáde. Tí àrà bá máa fi fẹ́ pa wọ́n tán, wọ́n á fi àwa ọmọ Yorùbá lẹ̀ ká máa lọ. Àbí ṣèyàn relé ṣẹ́ni tó jẹ́ pé mission ẹ̀ ó wá jíyàn gbé, ṣé ó mì ní gúdù fún yàn ni? À ń gbọ́ tó sọ pé PRO ọlọ́pàá Ìlọrin ní nǹkan táwọn vigilante yẹn ṣe ò dáa, kò jẹ́ kó ní kàrà pa kẹ́ lọ bára rojọ́. Àbí kí tiẹ̀ ló dé tí àwọn èèyàn wa ẹ ti máa ń fi wèrè fi lo àwa ọmọ Yorùbá jù. Èèyàn lọ jíyàn gbé, wọ́n rán àrà kó lọ pa, àrà dẹ̀ pa wọ́n mẹ́ta sílẹ̀ ńlẹ̀ tí wọ́n jíyàn gbé. Àrà pa wọ́n wá ní PRO Kwara or something like that. Ó sọ pé kò jẹ́ kó take law to hand. Ṣàngó á pa bàtà á pa jọwọ́jọwọ́ etí ẹ̀. Abẹ́ ti gbàgbé pẹ̀lẹ́ Yorùbá ní Kwara. Ilẹ̀ Yorùbá ni ṣebí nǹkan tá à ń sọ fún àwọn òpònú tí wọ́n pariwo Kwara ilẹ̀ Fúlàní ni, ilẹ̀ kìíní kan ni, àwọn síbẹ̀ láì tó bá dira ikú pa ẹ́. Ṣebí inú Kwara ni wọ́n ti ródò yẹn. Ṣàngó Olúkòso àyàrá ná àkàtà yẹ́rìyẹ́rì ó dáhùn lára wọn gbòòlà gbìm. Nǹkan tá à ń sọ nìyẹn, nǹkan wà nílẹ̀ Yorùbá. Ẹ̀yin àgbààgbà ẹ bẹ̀rẹ̀ sí nílò àwọn kinní sí àwọn ibi tó jẹ́ kẹ́ lò sí. Àwọn tó ń fayé ni wá lára, ẹ tètè bẹ̀rẹ̀ sí ní wọ́n bẹ̀rẹ̀ sí ní Olúkòso sí wọn. Kò ṣe Ṣàngó nìkan, ẹ pọnmi sínú ayé, ẹ jẹ́ ká yí lára pọnmi sínú mí inú wọn kó wá kà. Ó ti ń pọ̀ jù now. It is becoming much. Kí ló dé? Kí làwa Yorùbá gbà? Kí la rà nígbà ẹ̀yìn ara bí? Ṣé yóò kì í jẹ́ Yorùbá la? Ṣé èkè yóò ń jẹ́ Yorùbá la jẹ́ Yorùbá ni? Ṣé ìjẹ́ Yorùbá wa ló ń bí yín nù ni? Àbí ṣé ìwàláyé wa ṣóun ló ń bí yín nínú ni? Ṣé ó dìgbà tí wọ́n bá pa gbogbo ọmọ Yorùbá tán kẹ́yìn tẹ̀ ń pera yín ní olórí kí ẹ tó sọ̀rọ̀? Ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ bá ti fẹ́ ṣiṣẹ́ aláàárá mi, kẹ́ má sọ pé ẹni tó jíyàn gbé nìkan àti gbogbo àwọn tó ń protect one ka àwọn tẹ́ máa ní kàrà san pa. Ẹni tó jíyàn gbé, àwọn tó lọ jíyàn gbé, kàwọn tí wọ́n jọ mọ̀ sí, kàwọn tó protect wọn tí wọn ò jẹ́ kọ́wọ́ pálábá wọn ségi. Ó jẹ́ ọlọ́pàá ni o, ó jẹ́ adájọ́ ni o, kó jẹ́ politician ni o, ó jẹ́ anybody. Ẹni kàrà pa gbogbo wọn dànù. Gbogbo àwọn tó jẹ́ pé ìdí ìbàjẹ́ ni wọ́n wà. Kàwọn tó jẹ́ wípé àwọn ló ń protect àwọn apààyàn.
ẹ̀yin bàbá wa ẹgbẹ́ nǹkan wà nílẹ̀ Yorùbá fa nǹkan wà nílẹ̀ Yorùbá kí ni ò sí nílẹ̀ Yorùbá oríṣiríṣi ọ̀nà ni Yorùbá fi máa ń dí pẹ̀lú èèyàn ṣe rántí pé kò ń ṣe first time tó máa fàgá pa àwọn èèyàn lélẹ́yìí táìmù kan náà ni wọ́n lọ jẹ oko bàbá kan tí bàbá yẹn dé ẹ̀wọ̀n àrà tára pa gbogbo màálù àwọn ará bíi ẹ rántí ọmọ Yorùbá a ti ń sùn ẹ jẹ́ ká jí a ti ń ṣe kí ni a ti ń sùn. It is high time we wake up. If the government cannot protect us, we have the right to protect ourselves. We have the right to be alive. We have the right, we have the authority to be alive. Ṣọ́run èèyàn ni ká jẹ́ one Nàìjíríà pẹ̀lú àwọn olórí burúkú ọmọ màálù yìí ni. Ẹ lọ wo gbogbo àwọn kidnapping scene tí wọ́n ń rí. Wọn kò sí kidnapping tẹ máa rí tẹ́ẹ̀nì rí Fúlàní. Kí ló dé? Ẹ̀ẹ́dẹ̀jẹ́ kọ́ máa ṣọ̀hún káwa náà máa ṣe bí yìí. The smallest country in the world wọ́n pè ní Sealand is just a single building. Ó wà láàrin agbami kò jìnnà sí UK wọ́n operate fine. It is just 7 bedroom just 7 bedroom ni. They have prison 7 bedroom. It consists of a particular family. Prince ó ní visa tó bá fẹ́ lọ sí country wọn máa gba visa is not visa free kárí agbami ló wà. Tí àwọn group of people tó bá lè máa jẹ orílẹ̀-èdè tó dẹ̀ wà recognize tó ní currency tó ní diplomatic passport kí làwa ọmọ Yorùbá wa ń wò mọye mílíọ̀nù ọmọ Yorùbá ni tí olórí burúkú tí wọ́n pè ní Sultan of Sokoto kàbí kí ni wọ́n ń pè tó ń sọ fásitì ìdòkúpọ̀ pé ẹ̀yà kọ̀ọ̀kan ò lè fi Nàìjíríà lẹ̀ pé ní tó bá mọ̀ tán Nàìjíríà pé Nàìjíríà kò sí ẹ̀yà tó lè kúrò lábẹ́ Nàìjíríà ẹ̀lò nígbà tí àwọn alálẹ̀ tó bá bẹ̀rẹ̀ pẹ̀lú yín fúnra yín lè máa ní ká máa lọ ṣọ̀gbọ́n apá bàtà yín apá jọwọ́jọwọ́ etí ẹ̀ ẹ̀dẹ̀ enjoy ibẹ̀ ṣe ń pa wá kéèyàn máa fi kú àwọn èèyàn ṣayọ̀. Okay, is it because of the oil well that a man from Sokoto owns in Yoruba land? Ṣé torí oil well tí ẹni tó wá láti Kano tó wá ní Ondo State torí oil well tẹ́ni tó wá láti Zaria tó lóun lòun ní Ọ̀yọ́ State ṣe rí àwọn arábí wọ́n mọ̀ nǹkan tí wọ́n ṣe wọ́n ti mọ̀ wípé tí Nàìjíríà bá pínlẹ̀ ní ayé àwọn máa bàjẹ́ tán yányán. 1, wọn wà industrious. 2, ní skills. 3, almajiri life ni wọ́n ń gbé. Life oníbàárà ló máa ń gbé. Life kéèyàn bí 10 million tó sẹ́yìn èèyàn kan. Life tó máa ń gbé nìyẹn. Àwa ọmọ Yorùbá kẹ́dẹ̀ we are civilized people. Yes, we the Yoruba people, we are civilized people. You knew? Ẹ sọ fún mi tó bá jẹ́ pé Haúsá tó bá jẹ́ àwọn olórí burúkú ọmọ àlù yìí tó bá jẹ́ àwọn lọ́wọ́ ànípò táwa ọmọ Yorùbá wà ṣáájọ́ máa wà papọ̀ ní kàbí kí lẹ̀ ń sọ igan náà. Àwọn Haúsá tó jẹ́ pé àwọn Fúlàní tí wọ́n ń lo ṣẹ̀ríà ṣé ṣẹ̀ríà ní Nàìjíríà lọ ni? Is Nigeria law Sharia? Is Nigeria a religious country? Kí àwọn state kan nu Nigeria come and practice Islamization. Now they've Islamized the whole of all 98% of the north. Now they want to bring that Islamization to Yoruba land. Hello, ṣọ̀gbọ́n apá bàtà gbogbo yín apá jọwọ́jọwọ́ etí ẹ̀. Ẹ ò lè kó wa lẹ́rú
òyìnbó lè kó wa lẹ́rú kẹ́yìn ọmọ màálù náà tún kó wa lẹ́rú. Ẹ ti ń kó wa lẹ́rú bọ̀ lọ́jọ́ ti pẹ́, but now this is high time we let you realize that enough is enough. Enough is enough. Either you want it or not. We want all of you, the northern elders, to have it at the back of your mind that one day, very soon, Nigeria is going to break. Because self-determination is a right of every Yorùbás. Ẹni tó wá láti bóyá Sultan of Sokoto ni or Sultan of whatsoever, ó ní self-determination is a foreign law, is a foreign kìnìkan. You must be mad. So self-determination is fún ọmọ Yorùbá. Have you forgotten that family yín kan náà Buhari òun ló sign self-determination? Kẹwàá sọ pé káà má dá dúró. Who does that? Bẹ́ẹ̀ ṣe ń pa wá ìka máa mú mọ́ra. Bẹ́ẹ̀ ṣe ń wọlé tẹ̀ ń bá àwọn ìyá wa sùn ìka máa mú mọ́ra. Bẹ́ẹ̀ ṣe ń wọlé tẹ̀ máa báyàwó sùn tẹ̀ máa ní kọ́kọ́ máa fẹ́ atẹ́gùn ká máa mú mọ́ra. Bẹ́ẹ̀ ṣe máa wọnú oko wa tẹ̀ máa dáná sun everywhere ká máa mú mọ́ra. Tẹ̀ máa da màálù sínú oko wa táwọn àálù yìí máa ba gbogbo nǹkan sí wa jẹ́ ká máa mú mọ́ra. Ọlọ́run máa bà ti yín jẹ́ ni. Enough is enough. Ẹ bá mi pín fídíò èkó lọ viral. Ẹ̀yin Yorùbá, ẹ jẹ́ ká ẹ̀yin àgbààgbà nílẹ̀ Yorùbá tẹ́ jẹ́ àgbà gidi tẹ́ ń ṣe àwọn àgbàrá dáradára tó jẹ́ pé tó bá ti kó ságbádá báyìí òkè Àbújá lọ. Wọn ever àfijọ́ kan ro bílẹ̀ Yorùbá ṣe máa tòrò tó máa tùbà. Wọn àfijọ́ kan rò rí. Gbogbo báwọn ṣe gbogbo kan táwọn rò lé ayé wọn bí wọ́n ṣe máa kówó mọ́ owó tí wọ́n ní. Wọ́n ti wá gbàgbé pé God have way of paying everybody. Ẹ wá Akérédolú sìn billions of dollars tá Akérédolú ní ṣó lè ná. Kẹwò kan tó ń pass through ṣèbí títa Akérédolú la rí. A lot of people like him tó jẹ́ pé wọ́n ti kówó wọ́n kó gbogbo ẹ̀. Ìgbà tó máa kó ní tó máa di pé kọ́ bẹ̀rẹ̀ sí ní gbádùn owó yẹn àìsàn dé wọ́n mọ́lẹ̀. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní náwó yẹn lé àìsàn débi pé ìmí ni wọ́n gbọ́n máa sọ pé kówó lọ kálàáfíà wá kí wá ní kókó pé ó bá yé àwọn èèyàn jẹ́. Kí ni kókó pé ó bá yé àwọn èèyàn jẹ́? Ó ga o. Is this how we will continue to borrow money? Ṣé bá ṣe máa yáwó? How can a country be surviving on debt while we have option? Nígbà tí a lè pín, okay, a tún wá faramọ́ ẹ pín gbèsè yẹn sọ́nà mẹ́ta kó ní kálukú lọ san tiẹ̀. Àbí báwo? Ẹ pín sọ́nà mẹ́ta a faramọ́ káyé yóò ní dá. Tó bá dẹ̀ jẹ́ pé fẹ́ gbégbó tó bá pẹ́ fẹ́ pín sọ́nà méjì kẹgbélé ilẹ̀ Ìgbò àti ilẹ̀ Yorùbá a tún faramọ́. Kódà kẹni kí Yorùbá nìkan sọ gbogbo ẹ̀ a faramọ́. Ẹ ṣàfiwálẹ̀ jẹ́ ká máa lọ. Kò sí ìyà téèyàn lè jẹ láyé yìí tó ìyà téèyàn jẹnu Nàìjíríà yìí. Mọyì nǹkan ọrọ̀ ajé ẹ máa bá mi comment ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ṣé mi make sense ni? Am I not making sense? Ẹ máa bá mi comment ẹ máa share ẹ máa subscribe kẹ máa tọ notification yín kẹ máa fún mi ní super sticker kẹ máa fún mi ní super chat ẹ máa dábò mí. Ẹ jẹ́ kí n mọ̀ pé yes I am with my people. Ẹ jẹ́ kí n mọ̀ wípé nǹkan tí mò ń sọ ó dùn létí. Let the international communities realize that all these words I'm saying is coming from all the Yoruba land. Ẹ jẹ́ kí àwọn àjọ àgbáyé kí wọ́n mọ̀ pé nǹkan tí mò ń sọ yìí mò ń gbẹ́nu gbogbo ọmọ Yorùbá sọ̀rọ̀ ni. Ẹ má jẹ́ kó rí nírí pé mo wá ń constitute nuisance. Báwo ni wọ́n ṣe lè mọ̀ pé òun yín pé èmi ni mò ń sọ̀rọ̀ fún gbogbo yín ni wípé ẹ máa kọ sí comment section ẹ máa kọ true talk. You are making sense. We want Yoruba nation. God bless Yoruba land. What we want is Yoruba nation.
God bless Chief Sunday Igboho, God bless Professor Banji Akintoye. Self-determination is allowed. Ẹ máa kọ àwọn kọ́mẹ́ǹtì tó jẹ́ wípé táwọn ẹ mọ̀ pé àwọn àjọ àgbáyé wọn ò ráyè àti máa wo gba àwọn fídíò wa yìí. One, ọ̀gbọ́n nǹkan tí mò ń sọ. Kéde bàbá tèmi mò ń sọ. Kò yìnbó láhàn àwọn gbọ́. Ìtògbò òyìnbó gbọ́ French. Ṣé mi wá gbọ́ French? Wọn ò gbédè mi. Tọ́ba náà fẹ́ lọ gba translator. Tọ́ba gba translator pé kẹ́ni ọmọ báwọn translate. Tó bá jẹ́ lára àwọn orí burúkú ọmọ àlè tí Nàìjíríà ti fowó dí lẹ́nu. Kó lè máa sọ fún wọn pé mo nífẹ̀ẹ́ Nàìjíríà. Pé Nàìjíríà dáa. Kíní kan ọ̀tọ̀ nìkan tó máa sọ. So therefore, make sure pé ẹ máa kọ sí comment section anywhere tí fídíò yìí bá máa dé káwọn ènìyàn máa rí i pé yes nǹkan tí mò ń sọ ẹ̀yin èèyàn mi fọwọ́ sí. Ẹ má jẹ́ kọ́rọ̀ yìí dàbí ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ tó kóra wọn jọ tí wọ́n fẹ́ lọ sọ pé ìyàbálẹ̀ tí wọ́n fẹ́ lọ bábálẹ̀ jà tí gbogbo wọn ti jọ plan pé tá bá dé ilé baálẹ̀ o ká máa fi kojú baálẹ̀ pé ìyá ẹ̀ lájẹ̀. Tó wá délé baálẹ̀ tó gbọ́n kérò lẹ́yìn Ọlọ́run ló sọ pé ẹni tó lìdí wọn kó jẹ́ ẹni tó máa ń fọ̀rọ̀ lọ àwọn àgbàlagbà bíi tèmi báyìí. Kí ló dẹ̀ ṣe gbàgbà tó lọ fọ̀rọ̀ lọ àwọn àgbààgbà bíi bàbá wa Chief Sunday Igboho tí wọ́n jágbà tó dáa torí àwọn àgbà tèmi sì lè dárúkọ lè Yorùbá nìyẹn. Bàbá Professor Banji Akintoye pẹ̀lú àwọn bàbá kọ̀ọ̀kan tó jẹ́ àwọn àgbà gidi tí ó ń ṣe àwọn àgbà ṣáá tí a nílẹ̀ Yorùbá tó jẹ́ gbogbo nǹkan tó ní gbogbo nǹkan tí wọ́n mọ̀ lé ayé wọn kọ́kọ́ ságbádá kí wọ́n lọ jó ní patí kọ́kọ́ ságbádá kí wọ́n lọ tọrọ owó lọ́wọ́ ọmọ Fúlàní ọmọ màálù l'Àbújá. That's all they know how to do. Ó wá fọ̀rọ̀ lọ àwọn àgbàlagbà ó wá ní tó bá ti dé ọ̀dọ̀ baálẹ̀ o má sáré bẹ́ sí píkà o má bẹ́ sí píkà o tó bá ti dán sọ pé ìyá baálẹ̀ láá tí bàbá ìgbà tó náà dẹ̀ dọ̀hùn ó fọgbọ́n lọ́gbọ́n ṣọgbọ́n nígbà nígbà o ìgbà tó máa délé baálẹ̀ ó bá ní ẹ̀yin ará mi ìyá baálẹ̀ láá ó bá wẹ̀yìn pé kí ló ṣẹlẹ̀ ìyá baálẹ̀ láá ẹ̀yin ará mi ẹ̀mẹ́wò mi ràn ni. Ìyá baálẹ̀ lálùbáríkà ìyá baálẹ̀ lálùbáríkà ìyá. Ẹ mọ̀ Yorùbá máa ń tọ̀yàn gan ọ̀pọ̀ kò ń ṣe gbogbo Yorùbá o káwọn Yorùbá ọ̀dàlẹ̀ wọ́n máa ń tọ̀ èèyàn gan. Mo dẹ̀ nígbàgbọ́ pé ẹ́rà tá wà yìí ẹ́rà sọ̀rọ̀ sókè la wà. Ẹ́rà sọ̀rọ̀ sókè sọ ọkàn ẹ síta jẹ́ káwọn ayé bẹ́ẹ̀ mọ̀ nǹkan tó ń sọ kò ń ṣe kó máa kùn bí oyin tó bá gbégbà tí fún ẹ o máa láhùn. So ẹ máa fún wa super sticker super chat comment share comment ẹ wà very very important. It is a way of communicating with them directly. Torí pé gbogbo program tá à ń ṣe yìí ẹ má believe pé bóyá wọ́n ń wò comment ni wọ́n dẹ̀ ń kà. Ọmọ pé ìwọ tó bá ń ṣe program tó jẹ́ pé àwọn èèyàn nífẹ̀ẹ́ sí nǹkan tó ń sọ kò sọ́gbọ́n bí wọ́n ṣe ní kọ́mẹ̀ntì náà ó máa kọ́mẹ̀ntì fídíò tí mo ra ṣe tí ó gùn yìí kódà ó kéré jù ó yẹ kí wọ́n sì rí kọ́mẹ̀ntì bíi 10,000. Yes 10 for example 10 bíi 10 million bá wù àbí náà láàrin 24 hours téèyàn bíi 10 million wù tí kọ́mẹ̀ntì bíi 10,000 wà ń bẹ̀ wọ́n á ní truly fáwọn ọmọ Yorùbá pé wọ́n ti fẹ́ òmìnira wọ́n wá wọ̀rọ̀ kan fi ṣàdá. Ṣèbára àwọn system ta ló ń gbàtọ̀ mú Chief Sunday Igboho nìyẹn ta bẹ̀rẹ̀ sí ní pariwo ta ní káwọn èèyàn máa hashtag United Nations hashtag ICC International Criminal Court International World Court wọ́n hashtag àwọn international communities ECOWAS EU AU káwọn bẹ́ẹ̀ OAAO wọ́n bẹ̀bẹ̀ sí ní hashtag káwọn communities yẹn ìgbà tí wọ́n rí táriwó pọ̀ they were forced
láti sọ fún ìjọba Kòtónú pé ọ̀gbẹ́ni ẹni tó bùsọ yìí tó bá filẹ̀ sórí pariwo pọ̀ lẹ́yìn ẹ̀ ó ní fọ́lọ́wà tó pọ̀ ṣùgbọ́n tó bá yẹ pé bọ́ ṣe mú bàbá wa ṣe Sunday Igboho kí egbò wa dákẹ́ káwa ní ṣèbí wọ́n ti mú wọn jẹ́ ká sì dákẹ́ náà jẹ́ ká ṣe kò bá má ti rí bó ṣe rí ká dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé kọ́ Ọlọ́run dúró tì wá torí àwa tá à ń sọ náà tẹ́ ń wò wá tẹ́ ẹ̀ bá wò ó máa sú wa àbí báwo ó máa sú wa pápápá ká máa wò pé tabakú ṣe náà kàn ní comment tabakú ṣe náà kàn ní fún wa ní super sticker tabá ṣe náà kàn ní fún wa ní super chat tabá ṣe náà kàn ní comment tabá ṣe náà kàn ní share ṣùgbọ́n nu ti wá ń dùn pé ẹ̀yin tiwa ẹ̀ ń respond bẹ̀rẹ̀ ṣe ń respond yẹn ó ń dùn mọ́ wa nínú lágbára Ọlọ́run gbogbo ẹ̀yin abiyamọ ayé tẹ̀ wò mí àtẹni tó ti bímọ kàtẹni tí ò ti bímọ kàtẹni tíyàwó ẹ̀ wà lágbára Ọlọ́run kọ́wọ́ tẹ fi ń comment tẹ fi ń fún mi ní super sticker yẹn kẹ́ ẹ̀ ní fi gbé ọmọ sí bá ṣàmì fún wọn balinga so bí mo ṣe ń sọ lọ ìsúkè tí ń ṣe mí ò sáré mu mi mẹ́jọ ó dàn. Broadcast yẹn ti ń gùn this is just 26 minutes mi ìdẹ̀fẹ́ kó gùn jù so once again my name is Williams Olúwatósìn aka mass burial for the bad leaders aka Alogun Maseka aka mass burial for the good leaders Odùduwà gbé wa kò ní gbé ọ̀dàlẹ̀ ẹ má bá wọn ṣe lára bàbá wa ṣe Sunday Igboho èèyàn ní í ṣe lára Ìgbòho kó jẹ́ nǹkan kan láyé o by now ó jẹ́ kí àwọn èèyàn wa ti mọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ó jẹ́ ká ti mọ̀ kẹ̀yìn náà ẹ̀wù Fúlàní lọ jíyàn gbé wọ́n rán àrà kó lọ pa kọ́ wá ní PRO kan ṣẹnu yánmọ́yánmọ́ pé kò yẹ kó rán àrà lọ pa pé wọ́n take lot to hand kó jẹ́ kó mú kó gbé lọ kóòtù ni kí lẹ́yìn wo tóun fi wá jí àwọn èèyàn gbé kẹ́ ẹ mọ èèyàn táwọn Fúlàní ti pa ẹ kó sì dànù.